Ẹ̀yin èèyàn lé, welcome back to my channel. Èmi ọmọ yín ni o, Máṣọ́lá. Ẹ káàbọ̀ sórí ètò tèní. Gist tèní ni pé Ilé-Ifẹ̀ wọ́n pe Olori Ronke àti Mariam together láti bá wọn sọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ láàrin wọn. Ẹjọ́ àti wàhálà tó ń ṣẹlẹ̀ nínú palace lórí ìjà tí wọ́n ń jà tí wọ́n dẹ̀ fi ọkàn kábíyèsí balẹ̀. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèní. Ẹ jẹ́ kí n kọ́kọ́ kí àwọn olólùfẹ́ mi àtàtà. Ẹ̀yin èèyàn lé, ẹ káàbọ̀ sórí ètò tòní o. Ṣé dáadáa ni mo bá yín? Ṣàlàáfíà lẹ wà? Gbogbo lé ń kọ́? Èmi ọmọ yín, Máṣọ́lá ni mò ń kí yín o. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń gbọ́ mi ni, ẹ jọ̀ọ́ ẹ lọ sí orí notification bell, kẹ́ ẹ subscribe, kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell so that tí n bá ti post any gist ẹ máa rí i. Èmi ọmọ yín, mo máa ń sọ Yorùbá lórí channel mi. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń sọ Òyìnbó. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, kí lẹ̀ ń dúró ṣe? Ẹ subscribe so that tí n bá ti post any gist ẹ tètè máa rí i. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe o. Ilé àtọ̀nà yín ò ní bàjẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ máa gbọ́ ètò tòní lọ. Àwọn Ilé-Ifẹ̀ woman wọ́n wá láti gbọ́ ọ̀rọ̀ ẹnu Olori Ronke àti Mariam o, nítorí pé wàhálà tí wọ́n ń ṣe ní pálásì kábíyèsí wa wọ́n ló ti pọ̀ jù. Wọ́n ní wọn ò fi ọkàn kábíyèsí balẹ̀. Ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèní. Wọ́n ní Mariam pariwo jáde o wípé òun ò ní gba gbogbo nǹkan tí Olori Ronke ń ṣe fún un nínú palace. Wípé kí àwọn Ilé-Ifẹ̀ woman kó wá bá wọn dá ẹjọ́ yìí. Wípé Olori Ronke wípé gbogbo ìwà tó ń wù nínú palace, wípé ṣe ló ń ṣe bí òun nìkan. Wípé ni ìyàwó kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist tèní. Wọ́n ní ó tún pe gbogbo àwọn elder o àti council of chief o wípé kí wọ́n dá sí ọ̀rọ̀ yìí o. Wípé torí òun ò ní gbà fún Olori Ronke. Wípé ìgbà tí kábíyèsí kọ́kọ́ fẹ́ òun ni first wife. Wípé ní ìsìn Olori Ronke ti gba first wife mọ́ òun lọ́wọ́ o. Wípé òun ò ní gbà rárá fún Olori Ronke. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist tèní. Àwọn obìnrin Ilé-Ifẹ̀ ní pé Olori Ronke gbọ́dọ̀ tọrọ àforíjì lọ́wọ́ Mariam o. Wípé torí Mariam ni first wife kábíyèsí tí wọ́n fẹ́ lẹ́yìn Queen Naomi. Wípé nítorí pé Queen Naomi ò sí nínú palace nísìn, òun ni àwọn lè sọ pé òun ni ó ṣáájú Olori Ronke wá sínú palace. Wípé ìtorí ẹ̀ Olori Ronke gbọ́dọ̀ bẹ Mariam wípé kí Mariam má bínú. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ. Wọ́n ní Olori Ronke ní kó gbẹnu ẹ̀ dákẹ́ o. Wípé ta ló sọ fún yín pé òun ni first wife? Wípé níbo ló ti ń jábọ̀? Wọ́n ní Olori Ronke ní ta ló sọ bẹ́ẹ̀ fún yín pé òun ni first wife? Wípé àwọn ò tí ì ní sọ̀rọ̀. Á lóun ni first wife o, òun ni first wife o. Wípé àwọn ò fẹ́ gbọ́ rárá. Wípé kó mú first wife ẹ̀ kó kó sínú ìró tó ró. Wípé àwọn ò fẹ́ gbọ́ pé òun ni first wife. Wọ́n ní ìjà yìí ò ń ṣe kékeré o. Wọ́n ní ìgbà tí àwọn obìnrin Ilé-Ifẹ̀ tó ń sọ̀rọ̀, wọ́n ní pé níbo ni kábíyèsí wà tí gbogbo wàhálà yìí fi ń ṣẹlẹ̀ nínú palace. Wípé kí ló dé tó jẹ́ pé wàhálà Mariam làwọn ń gbọ́ lọ́tùn lósì. Wípé kí ló dé tí nǹkan ò fararọ nínú palace. Wípé gbogbo ẹjọ́ àròyé yìí ó ti pọ̀ jù. Wípé kí ló dé? Ṣé kábíyèsí òun fẹ́yàwó ni kábíyèsí fẹ́yàwó ni tí kábíyèsí ò ní nífọ̀kànbalẹ̀? Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé yìí tún lágbára. Wọ́n nígbà tí wọ́n wá dé tán wá ń bi kábíyèsí pé kí ni kábíyèsí ní. Wọ́n ní kábíyèsí ní àwọn ò ní dá sí ọ̀rọ̀ àwọn méjèèjì. Wípé wàhálà tí wọ́n ń fà nínú palace kò kan àwọn. Wípé obìnrin ni wọ́n, tó bá yá wọn á parí ìjà wọn fúnra wọn. Wípé kí ni wọ́n ń jà fún? Wípé kò yé àwọn. Wípé anniversary tó jẹ́ pé every year ni anniversary máa ń wà. Wípé wọ́n wá sọ anniversary di bàbàrà.
wípé ṣé nǹkan tó kàn wọ́n kù nìyẹn láti máa jà. Wọ́n ní kábíyèsí ní kán má fi pe àwọn sí ẹjọ́ rádaràda, àwọn ẹjọ́ àwọn olórí méjì yìí, wípé àwọn ò wà interested, wípé tó bá yá wọn á parí ìjà wọn. Wọ́n ní nǹkan tí kábíyèsí sọ ní èèyàn lé àbẹ́ẹ̀rí epo lágbára. Wọ́n ní olórí Ronke bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wípé Mariam ó máa ń fẹ́ tẹ ojú everybody mọ́lẹ̀ nínú palace. Wípé Mariam máa ń ṣe bí ìgbà tó jẹ́ pé òun ló dá everybody nínú palace. Wípé nǹkan tí Mariam máa ń ṣe tó máa ń dùn jù ni pé ó máa ń gun kábíyèsí gàràgàrà. Wípé ó máa ń gun kábíyèsí bí ìgbà tó yẹ pé ó fi ògùn sẹ́nu ó fi ń bá kábíyèsí sọ̀rọ̀. Wípé nǹkan tó máa ń bí òun nínú jù nìyẹn. Wípé Mariam ò respect anybody, kò respect kábíyèsí, kò respect anybody nínú palace. Wípé kí ló dé, kí ló gbé sí, wípé nǹkan tó wà ní ọkàn Mariam yẹn òun fẹ́ mọ̀. Wípé Mariam ò ní wèrè tóun, wípé òun kàn máa ń dákẹ́ ni. Wọ́n ní olórí Ronke sọ̀rọ̀ o. Wípé òun kàn máa ń dákẹ́ ni pé tóun bá bẹ̀rẹ̀ ti tòun, wípé Mariam máa kó ẹrù ẹ̀ kàbàkàbà, ó máa sá kúrò nínú palace ni. Ẹ̀yin èèyàn lé no be small thing o. Wọ́n ní bí Mariam ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn o. Wípé olórí Ronke tán rí yìí o, wípé kà ní olórí Ronke o. Wípé bí olórí Ronke ṣe wà yìí, ó ní olórí Ronke ó dàbí ejò paramọ́lẹ̀ ni. Wípé olórí Ronke á ṣe ẹ́ báyìí, á tún fàtẹ́gùn sí ẹ fùú. Ó ní olórí Ronke wípé inú ẹ̀ wípé ó jìn, wípé olórí Ronke tó fi máa pààyàn ò ní mọ̀, wípé á máa ṣe ẹ́, á dẹ̀ tó máa gbà ẹ́. Ó ní anniversary tóun fẹ́ ṣe, tóun ti náwó, tóun ti nára, tóun ti ṣe decoration, tóun ti sóúnjẹ, tóun ti ṣe wine, tóun ti ṣe gbogbo ẹ̀ fún olólùfẹ́ òun kábíyèsí. Ó lólórí Ronke make sure pé kábíyèsí ò show up. Wípé kábíyèsí ò show up, wípé owó wọgbó ni. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré o. Ó ní bí olórí Ronke ṣe gbé kábíyèsí nìyẹn, wọ́n disappear. Ṣé mọ̀ pé inú gist tí mo ṣe mo ní mi believe pé olórí Ronke ni kábíyèsí tẹ̀lé. Mariam olórí Ronke ló tẹ̀lé o. Ó ní olórí Ronke ní kábíyèsí tẹ̀lé o, ní kábíyèsí ní olórí Ronke gbé kábíyèsí lọ o. Ó make sure pé gbogbo owó òun jóná, gbogbo nǹkan tóun gbé sílẹ̀, gbogbo nǹkan tóun ti ṣe fún kábíyèsí, gbogbo owó wọgbó ni. Wọ́n ní kábíyèsí, wọ́n ní ó yà òun lẹ́nu wípé kábíyèsí lè ṣe bẹ́ẹ̀ fún òun. Wípé kábíyèsí hurt feeling òun seriously. Mariam ló ń sọ gbogbo èyí allegedly, nǹkan tá a gbọ́ là ń sọ fún yín o. Wọ́n ní bó olórí Ronke ṣe lanu nìyẹn, ló bá ní kí ló ń ṣẹlẹ̀. Òun tẹ̀lé ọkọ òun jáde, òun àtọkọ ní appointment, àwọn dẹ̀ lọ sí appointment àwọn. Ó ní kí wá ní wàhálà, kí ni Mariam fẹ́ parẹ́ ẹ̀ lé lórí. Ó ní kí ni big deal nípa ẹ̀. Ẹ̀yin èèyàn lé, àbẹ́ẹ̀rí pé yìí tún lágbára. Ìgbà tẹ́mi gan gbọ́ báyìí pé olórí Ronke ló gbé kábíyèsí jáde, èmi gan lanú lẹ̀ ni. Ó ní ṣé Mariam nìkan ni kábíyèsí fẹ́ ni. Ó ní kábíyèsí fáwọn àwọn sùn gbalaja sáàfin. Wípé ní tí kábíyèsí bá fẹ́ bá jáde ni kábíyèsí àbá jáde. Wípé ṣé kábíyèsí kọ́ ló pè òun pé káwọn lọ sí appointment ni, pé kí wá ni Mariam fẹ́ kú lé lórí, kí ló fẹ́ parẹ́ ẹ̀ lé lórí. Ẹ̀yin èèyàn lé. Àbẹ́ẹ̀rí pọ́rọ̀ yìí tún lágbára. Wọ́n lólórí Ronke ní kí ló ń pariwo, kí ló ń kígbe fún. Wípé so kí wá ní big deal tóun bá tẹ̀lé kábíyèsí jáde, pé kí Mariam gbẹnu ẹ̀ dákẹ́, pé kó má sọ̀rọ̀ mọ́. Wọ́n ní bí gbogbo àwọn obìnrin ilé Ifẹ̀ ṣe lanú lẹ̀ nìyẹn o. Wípé Mariam á dẹ̀ máa halẹ̀ mọ́ everybody, pé kábíyèsí ní right láti mú ìyàwó tó bá fẹ́ mú jáde, ó ní right láti mú jáde ni, pé ṣé òun nìkan ni kábíyèsí fẹ́ ni. Ipá dẹ̀ fẹ́ máa ṣe pé báwo ló ṣe máa lọ dá anniversary ṣe sínú bedroom. Wípé ṣé àwọn ìyàwó tó kù wọn lẹ́tọ̀ọ́ láti wà pẹ̀lú kábíyèsí lọ́jọ́ anniversary ni. Wọ́n ní báwọn obìnrin ilé Ifẹ̀ bó ṣe lanú lẹ̀ nìyẹn tí wọ́n lè sọ̀rọ̀. So wọ́n ní bí àwọn elder àti àwọn obìnrin ilé Ifẹ̀ ṣe ní kí olórí Ronke apologize fún Mariam nìyẹn o. Wọ́n ní ó lágbára o. Gist tá a gbọ́ ta ní ká mú wá fún yín ni. Ṣùgbọ́n wọ́n ní kábíyèsí ò tiẹ̀ dá sọ̀rọ̀ wọn. Wọ́n ní kábíyèsí kàn wá àwọn méjèèjì báyìí.
So màá tún mú gist mi wá fún yín láìpẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe ẹ ṣé mo rọ́wọ́ yín. Ọlọ́run á bá mi bù sí àpò yín o. Òkè òkè lọ́wọ́ yín á máa lọ́wọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ ṣé mo dúpẹ́. Èmi ọmọ yín Mashola. God bless you. Please share this video, like and subscribe.